àǹtí mi má bínú ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jẹ́ superstar yìí ẹ lè learn from me èmi náà dẹ̀ lè learn from you àbí gbogbo ẹni tó bá bínú wọn ẹ sọ fún wọn pé àsàmàrégè wọn so n tí mo rí bẹ́ẹ̀ ni pé mo fẹ́ béèrè kan ṣe dẹ̀ mọ̀ pé béèrè ò kí n fàjà àbí ẹ ṣe ìjọ nígbà wo lẹ ṣe sẹ́yìn last. Bíi 2 weeks ago. Kò possible tùrẹ́sẹ̀ tèmi ń wò yìí àti tọdún méjì tẹ́ ti ṣe ṣe bí star ni àwọn èèyàn púpọ̀ dẹ̀ ń wò yín wọ́n look up to you ó yẹ kí n máa ṣe mọ́tótó dáadáa ẹsẹ̀ yìí dára kún star kí ló dé ṣe tó bá lọ sí location máa ń fẹsẹ̀ rẹ̀ kí n fẹsẹ̀ rìn náà and at the same time ṣe máa ń jẹ́ jàpá ni nítorí pé gbogbo ẹsẹ̀ yìí ṣe ló dàbí ẹ̀yìn jàpá ṣé mo bàtà àdẹ́já bó ṣe rí haraha bẹ́ẹ̀ lẹ́sẹ̀ yìí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ star ní gbogbo àwọn ọmọ tó kú àwọn ọmọ tó pariwo yìí sí they are looking up to you. You can learn from me, I can learn from you. òun ni gbogbo nǹkan tí mò ń sọ yẹn ẹ jọ̀ọ́ ẹ change for the better ẹ jọ̀ọ́. Àṣàkẹ́. Ọ̀gá. brush yìí ò ní lè ṣe ó yẹ mú sandpaper fún mi ó dẹ̀ mú hand gloves fún mi àti sanitizer torí germs tó wà bẹ́ẹ̀. And the green saying with the best in the Pagumba of one day, superstar. Ẹgbẹ́ náà ṣe sọ̀hún. Ó tẹ̀lé mọ́ ni pé tíṣẹ́ tí yàn bá ṣe ò bá péyàn ẹ jẹ́ kí yàn já wọn bẹ́ẹ̀ kó fi sílẹ̀. Hello? Please come upstairs. Salon tó wà lókè yẹn, wá síbẹ̀. Iṣẹ́ tó bá ti ṣe tó lè look good kò dáa rárá. Kò ń ṣiṣẹ́ tọ́lọ́run yàn mọ́ ọ̀yàn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ take to that advice, it's very very important. Ṣé ti yẹ yín sísí mi? Wọ́n máa sọ tọ̀rọ̀ fún wa. Ṣé ti yẹ yín? This idiot just insulted me. Emi idiot. Deal with him. Wait! Don't yell out, please. Ẹ̀ẹ́dùn ọ̀gá bò ní ṣe lọ́ba ń wá Yusua Aboniki plaster kọtí. Bẹ́ẹ̀ni mo ṣe sóhun ṣó yẹ kó tún béèrè. Lọ́ra gbogbo ẹ̀ wá mo ti fẹ́nu kọ already. Ìyá mi ìyá Khalid. Ìyá tó sìn ìyá àlìyá mo mọ̀ yín bàjẹ́. Mo mọ̀ yín pa mo máa wo fún mi yín gan-an. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin kọ́ lẹ ṣe ọmọ àgàǹgà ni ẹ̀yin kọ́ lẹ ṣe alálàkẹ́ mo mọ̀ yín mo láyín mo kó yín jẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fi lé ìfà mi létí bọ̀dá tó dúró gbọ̀ràn yìí ẹ jọ̀ọ́ ẹni kọ́ jáde padà ẹ má bà yé mi jẹ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Ṣé pé o mọ̀ mi? Gan-an. Pé Fẹ́tí Àbálógun ni mí. Mo láyín bàjẹ́ ẹ jọ̀ọ́. Nítorí ìdí yẹn wọ́n á ṣe ìbàjẹ́. What are you waiting for? Ẹ jọ̀ọ́.